Láyọ̀ ọ̀bàràkàtù àwọn olólùfẹ́ mi ẹ̀ka rẹ̀ kó ojúmọ́ ẹ̀yin tẹ́ ń dánṣẹ́ mi lọ́tún lósì tẹ́ ń dúpẹ́ ibi tẹ́ ń yọ owó kúrò fi dán òkò ní tó ń bẹ̀ o ṣe rí wọ́n ní àkíjúbà fògùn sínú kú ẹ má jẹ́ ká máa fojú di nǹkan wọ́n ní ipòkípò tá a bá ti bára wa nínú ayé yìí kàbí opportunity tá a bá ti rí ẹ má jẹ́ ká feel opportunity wa ẹ bá mi dán iṣẹ́ ìwò àwòrán lẹ́rìn yẹn ìyọnu tó mú wá gidi ni o wàláì tàláì tẹ́yìn náà bá ti níṣẹ́ tó dájú lọ́wọ́ ẹ fún mi náà máa ṣe èmi yáwó oògùn gan ẹ bá mi wá ewédú kẹ́ẹ̀fi ṣoṣù ká sínú apẹ̀ ìjókòó kẹ́ẹ̀fi ẹyin òróró ẹyin ìbílẹ̀ 3 kẹ́ẹ̀fi ṣe àròsí kẹ́ẹ̀fi odidi atare kan sí bá mi jòlè tún kẹ́ẹ̀ lọ ẹ lè fi ọtí lò ẹ lè fi omi àgbọn lò ẹ lè fi fọ́ọ̀kọ̀ mu nǹkan tó wù mí ní kẹ́ẹ̀fi lò láàrọ̀ lónìí tó mú wá tààrà tó kọ̀ǹfàmù ni o mo fi ọlọ́run bá tó ní mi wà kọ̀ǹfàmù ni wàláì olólùfẹ́ mi ẹ máa dán àṣírí wò àníwára wa ti àníra aburú àníra kóbá àdàbà ẹni tó máa kóbá wa ọlá ọlọ́run kò ní yọ̀dọ̀ wa owó ńlá ló máa jẹ́ tiwa ẹni tó tẹ̀ ń dánṣẹ́ mi wọ̀ lọ́tún lọ́sí tẹ̀ ń sẹ́ndì owó káàdì sí mi tẹ̀ ń ṣọwọ́ sí mi kò ní tó ń bẹ̀ o ẹni tí ò tún rí sẹ́ǹtì òkè lè máa lọ láì sẹ́yìn kò sí èmi o ẹ̀yin fún wáṣí mi àníwára wa ti ẹ ṣeun gan mọ iye àbíṣe lọ́dún ìyọnu ìwò ìyọnu ti pátí kúkú tó mú wá tààrà ni o wàláì kọ̀ǹfàmù ni.